kí ló ṣẹlẹ̀. ẹ̀sùn márùn-ún mo mú wá. ẹ̀sùn márùn-ún. ẹ̀sùn márùn-ún. 5 counter. ẹ̀sùn márùn-ún. ṣe 5 count charge àbí kó náà ti máa ń sọ nílé ẹjọ́ 5 count charges. mo ń gbọ́ yín màmá. ẹ̀sùn márùn-ún tó jẹ́ pé irú mi báyìí tó jẹ́ pé mo lè fi mélòníà káwọn èèyàn bí 40 ọdún máa jẹun lákàkà wa. ẹ̀sùn márùn-ún lẹ mú wá. ẹ̀sùn márùn-ún mo mú wá. tẹ́ fi lè di billionaire. bẹ́ẹ̀ ni sà. tó jẹ́ pé àwọn èèyàn bíi 40 lè máa ṣiṣẹ́ lábẹ́ yín. bẹ́ẹ̀ ni sà àtàwọn ọmọ mi kan gírádùétì lílo òyìnbó gan kan ti máa tọ́jú mi. bẹ́ẹ̀ ti tálẹ̀tì yẹ gébẹ́ lọ́wọ́ badájà ní kẹsàn-án ojú olúwa ń wò ẹ́ ó tẹ́rì. ẹ sunkún mọ́ níwọ̀n ẹ bọkàn jẹ́ mọ́ níwọ̀n níbo làwọn ọmọ yín ń gbé báyìí. wọ́n rẹ̀ kì í lé káàkiri. ẹni tó ti tó lọ ilé ọkọ wà lára wọn. bẹ́ẹ̀ ni sà. ní ojú ìwòran wa ní alẹ́ yìí ìyá àgbàlagbà ni wọ́n ti ń pààrà ilé iṣẹ́ yìí láti bí ọjọ́ bíi mélòó kan tó sì jẹ́ pé bẹ́ẹ̀ ti ń wò wọ́n yìí ọkàn wọn gbọgbẹ́ inú wọn ò dùn àwọn àtàwọn ọmọ wọn ló wà ń gbé wọ́n ti dàgbà ọkọ wọn náà gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ọkọ náà ti dàgbà bẹ́ẹ̀ wọ́n bá wá dàgbà tó irú ipò tí ṣé bá máa sunkún ni màmá ẹ má sunkún o torí mo rí pójú yín ti ń pọ́n àbí pójú yín ṣe rí nìyí rárá ojú yín ò rí báyìí láìpẹ́ tí bẹ́ẹ̀ ti bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ ẹkún kọ́ lélẹ́yìí ọlọ́run kó bá wa wọ́n náà àbáyọ sí ti ń ṣẹlẹ̀ ní ṣe gbọ́ màmá tẹ́yà bá wá dàgbà tó rú ipò yìí lóòótọ́ tẹnu wọn la sì gbọ́ o àti ìgbọ́ tẹnu ẹnì kejì bó tiẹ̀ jẹ́ pé a ti gbìyànjú a ti pè ẹni tí wọ́n fẹ̀sùn kàn lálẹ́ yìí a ti pè wọ́n àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá kan ni wọ́n sọ tí í ṣe ọ̀rọ̀ tí etí lè gbọ́ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n èyí tó ṣe é dì mú ń bẹ̀ ẹ jẹ́ ní tiẹ̀ ṣe báyìí màmá ẹ káalẹ́ o. Yes sir. ẹ káalẹ́ mà. Yes sir. ẹ̀yin ọlọ́gbọ́n ayé ẹ̀yin ẹni mímọ̀ ayé ẹ̀yin ẹni làákàyè nínú ayé yóò hùn mí kẹ́ bá ń fi ọgbọ́n àti làákàyè wọ́n jò di ojú wọn dákun ọgbọ́n àti làákàyè ẹ bá ń fi máa bá ọ̀rọ̀ yìí lọ torí pé ohun gbogbo tí a máa ń mú wá níbí a ò lè dá ṣe làákàyè tiyín náà ni máa ń papọ̀ wọ́n ti wá tí a fi máa ń rí àṣeyọrí ṣe ẹ̀yin tèmi tẹ́ ń gbẹ́tò yìí wọ́n ní àgbà tí ń sáré nú ẹ̀ kan yóò sáré lásán bí ó bá lé nǹkan lé màmá ẹ káalẹ́ mà o. Yes sir. Mrs. Fẹ̀rúndíkà Ọmọláyọ̀ ọmọ Iyọ̀ Láàgbò sí mi ọmọ arámọkọ ni mí. ọmọ arámọkọ Èkìtì. ọmọ arámọkọ ni mí ọkọ mi tó fẹ́ mi náà ọmọ arámọkọ náà lòun náà. kí ló dé kí ni ń gbomijé lójú yín torí ẹni tó bá mi ń wojú màmá ìbẹ́ ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ẹ rí i pé ojú màmá ti lé ròóròóròórò fún omi ojú ti pọ́n ohun tó sì lè mú kí àgbàlagbà báyìí ó máa sunkún ẹkún àsunrìn ẹkún àsunnú ohun tó lágbára gbáà ni ṣẹ́yìn ọmọ náà tún sunkún ni. wọ́n gbọ́ yín màmá ẹ káalẹ́ mà. nǹkan tó ń gba omijé lójú mi ni pé àwọn ọmọ tí mo bí fún bàbá yìí bàbá yẹn múra síṣẹ́ èmi náà múra sí takuntakun. bàbá wo. bàbá ọkọ mi tí. bàbá ọkọ yín. ọkọ mi gangan Samuel Adégòkè. Adégòkè. Samuel Adégòkè ọmọ arámọkọ ni. ọmọ arámọkọ. ó múra síṣẹ́. wọ́n tẹ́ni ọdún mélòó. wọ́n ti tó 76 years mo mú fọ́tò wọn gan wá bí. mo ń gbọ́ yín. ó múra síṣẹ́ iṣẹ́ mẹ́ta ló ṣe ó ṣe ní Ọmọláyọ̀ láti Èkó wá sí Adó ó ṣe mínísírì ó tún ṣe pẹ̀túà èmi náà mo tún múra síṣẹ́ náà èmi náà tún ta àgbo bẹ́ẹ̀ tí kan tó dàbẹ̀ ni pé máa ronú sí ni pé wá ní kẹ́yìn fojú fún nǹkan bẹ́ẹ̀ tí ọkàn mi ò fojú fún tó bá wà ní ṣọ́ọ̀ṣì gan máa ronú torí àwọn ọmọ mi ò lẹ́dúkẹ́sàn. àwọn ọmọ yín ò lẹ́dúkẹ́sàn. wọn ò lẹ́dúkẹ́sàn kankan mo try mo gbìyànjú àbúrò ọkọ mi yẹ ilé tá a fòwúrọ̀ kùtùkùtù tá a fi kọ́ tó tá a plan níbi tí ayé wa. ẹ ti sọ̀rọ̀ ẹ kàn ní àbúrò ọkọ yín yẹn ẹ ti ẹ kò yé wa kí ló ṣẹlẹ̀. ẹ̀sùn márùn-ún mo mú wá. ẹ̀sùn márùn-ún. ẹ̀sùn márùn-ún. 5 counter. ẹ̀sùn márùn-ún. ṣe 5 count charge àbí bóun náà ti máa ń sọ nílé ẹjọ́ 5 count charges mo ń gbọ́ yín màmá. ẹ̀sùn márùn-ún tó jẹ́ pé irú mi báyìí tó jẹ́ pé mo lè fi
mélòníà káwọn èèyàn bí 40 ọdún máa jẹun lákàkà wa ká bá fi ẹ̀sùn 5 lẹ mú wá ẹ̀sùn 5 mo mú wá tẹ́ fi lè di bílíọ̀nìà bẹ́ẹ̀ ni sà tó jẹ́ pé àwọn èèyàn bíi 40 lè máa ṣiṣẹ́ lábẹ́ yín bẹ́ẹ̀ ni sà àtàwọn ọmọ mi kan gíráduwétì lílo òyìnbó gan kan ti máa tọ́jú mi bẹ́ẹ̀ ti tálẹ̀tì yẹ Gabriel ọmọ Ọbádájà ní Kẹ̀sán ojú Olúwa ń wò ẹ́ ó tẹ́rì wọ́n tẹ tálẹ́ǹtì yín rí ó tẹ́rì pátápátá ta ló ń jẹ́ bẹ́ẹ̀ àbúrò ọkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ nípasẹ̀ pé àbúrò ọkọ yín àbúrò ọkọ mi Gabriel ọmọ Ọbádájà ó tẹ tálẹ́ǹtì yín rí ó tẹ́ mọ́lẹ̀ nǹkan tí mo bọ́ ọkọ mọ́ yín sì wà láyé ó wà láyé ìgbà tó tẹ tálẹ́ǹtì yín rí kí lọkọ yín wò àtọkọtọkọ náà mò ń sọ ó tẹ tálẹ́ǹtì àyín àtọkọ yín rí bẹ́ẹ̀ ni ó tẹ́ mọ́lẹ̀ ìdí ẹ̀ ni pé ó tẹ mọ́lẹ̀ àbó tẹ̀ rí ó tẹ́rì ó tẹ̀ rí kò jẹ́ kó yẹ kó jáde ẹ̀sùn ńlá lẹ mọ̀ ń ká alẹ́ màmá bẹ́ẹ̀ ni sà tó bá lè fẹ́ sí mi ká gbogbo sọ̀rọ̀ kí lẹ pé ó kọ ẹni yẹn Gabriel ọmọ Ọbádájà ní Kẹ̀sán ojú Olúwa ń wò ẹ́ ní Arámọkọ ojú Olúwa ń wò ẹ́ lára Olúwa ń wò mọ́kọ ẹ́ bàbá ìjì mo ń gbọ́ yín kí ló ṣẹlẹ̀ ilé bàbá ọkọ mi jẹ́ popular tó jẹ́ pé ó fèsì ilé ọba gan ní Arámọkọ ní Arámọkọ ilé ọba ọmọ ọba ni wọ́n kí ló ṣẹlẹ̀ àwọn gan méjì yẹn sà ilé tí èmi pẹ̀lú ọkọ mi tá a jọjọ kọ́ Samuel Adégòkè tá a jọjọ kọ́ mo rú búlọ̀kù níbẹ̀ o tó ń pè ní bíríkì ayé àtijọ́ yẹn mo rú mo dẹ̀ pọ́n mi ìyá tó bí mi lọ́wọ́ sí bàbá mi tó bí mi ọlọ́wọ́ sí nípa ọ̀rọ̀ ilé yẹn akọ̀tán bá a ṣe kọ́lé yẹn tán ni òótọ́ la bá sẹ́yìn sí Adó níbí ló wá ránṣẹ́ sí wa pé ilé tá a kọ́ kalẹ̀ yìí o pé ká wá wò ó pé ara ló ń lolé ká gbé fún èèyàn rẹ́ǹtì ó fà lọ́wọ́ bá wa ládó níbí o ìyẹn àbúrò ọkọ yín àbúrò ọkọ mi ojú Olúwa ń wò ọ́ láyé ìgbà tí ogún ọmọ borí owó yẹn etí tírì bẹ́ẹ̀ ni sà ó wà nínú ìwé náà láti kọ́lé pé ká lè gbé tán máa tẹ ìwé bí block big note la fẹ́ gbé kalẹ̀ sí typewriter bẹ́ẹ̀ ni sà ó lé ọkọ mi kọ́ ní Lọ́mọláyọ̀ gbàtà kọ́lé yẹn tán ni ó bá pè wá ládó ó ní ilé yẹn o kò yẹ kó dúró lásán pé ká gbé fáwọn èèyàn tó bá ń lò ó ara ló ń lolé ọkọ mi wá sọ̀rọ̀ dànù pé ó ní kó gbé fún èèyàn àwọn bọ́sà àdíkò secondary school àwọn náà gba títà àdíkò bẹ́ẹ̀ ni sà láyé ìgbà yẹn gbogbo ilé yẹn gbogbo èrò kun tó jẹ́ pé wọ́n sanwó gbà tó wá sanwó nílé ń. bó lẹ́yìn ń gbé ń gbà yẹn. Adó la tún tẹ̀síwájú iṣẹ́. a fẹ́ sọ pé àbúrò ọkọ yín ojú ló wá ń wò ọ́ yẹn ẹni ló wá bá yín ládó ó wá bá wa ládó pé kílé yẹn má wà lásán ó wá bá yín gbé rẹ́ǹtì. bẹ́ẹ̀ ni sà. èló ló lóun ó mọ fún yín lọ́dọọdún. owó tó yẹ sọ pé wọn láyé ìgbà yẹn 500 naira ní nígbà yẹn. ló lóun ó mọ fún yín lọ́dọọdún. bẹ́ẹ̀ ni àwọn kọ̀ọ̀kan owó ńlá ni 500 naira yẹn. oṣù mẹ́fà fún ẹnìkan náà kárí ọ̀run gbà yẹn tán gbà. òótọ́ náà wá rán àwọn ọmọ mi lọ pé bàbá wọn rán wọn látàdú pé kọ́ lọ gbowó yẹn wá owó tí ilé òun gbà tán délé tán ó fún wọn lówó tó wá da stage kan. ó ń fún wọn tẹ́lẹ̀ ayé ìgbà yẹn ṣé fóònù ti wà àbí fóònù ò tí ì sí. kò sí fóònù fúnra ẹ̀ lọ́wọ́ bá wa tó bá bá wa gan àti lálejò. ó ń fún yín 500 yẹn ṣé ọ̀nà bí tẹ̀lé ọkọ yín àbí. àwọn méjì yẹn olóbí tẹ̀lé ọkọ mi àwọn méjì. ọmọ bàbá ọmọ ìyá. ọmọ bàbá ọmọ ìyá ìyá wọn gan lọ́wọ́ sí náà o. ìyẹn ẹ mọ̀ sọ̀rọ̀ ìyá ń tiẹ̀ ẹ tẹ́ ló tẹ ògùn àtọkọ yín rí la fẹ́ mọ̀ ń gbọ́ yín. nígbà tí àwọn ọmọ mi àwọn méjì obìnrin méjì ẹ̀gbọ́n tàbúrò àwọn náà lọ tán lọ ń gbowó yẹ tó bá ti gbà tó wá yá ni kò fún wọn lówó yẹ mọ́ gbà tí ò fún wọn ni bàbá lọ bá nígbà yé Olúwọlé Amẹ̀lẹ̀ àwa fẹ̀sùn kan àbúrò ọkọ mi pé ilé tá a kọ́ o. ká ní Olúwọlé Amẹ̀lẹ̀. Chief Olúwọlé Amẹ̀lẹ̀ ọba Arámọkọ àná bẹ́ẹ̀ ni sà. tó gbéṣẹ̀. bẹ́ẹ̀ ni sà tó gbéṣẹ̀. kẹ́ni ìyó tó tún gbéṣẹ̀. fọ́tò yẹn gan mo wá síbi déètì yẹn wà ń bẹ̀. ẹ mọ́rọ̀ rẹ̀ lọlé aba. bẹ́ẹ̀ ni ilé ọba kábíyèsí Olúwọlé Amẹ̀lẹ̀ ó dá sí. pé. ó ní Gabriel ó ní kó fún ẹ̀gbọ́n ẹ̀ nílé ilé tó kọ̀. ẹ dúró náà ẹ ti ń fu ọ̀rọ̀ yìí ṣó ti gbalé yẹn lọ́wọ́ yín ni. ẹ ṣeun sà ìgbà táwọn ọmọ mi lọ àwọn ọmọ mi méjèèjì àwọn ará wọn lọ bàbá. ẹ ti bá débi pé kò fún yín lówó mọ́. bẹ́ẹ̀ ni sà ní mo wá tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ wá fò láti bẹ̀ ẹ lọ lé ọba ẹ mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀ kó tó délé ọba bí bá jẹ́ pé gbọ́n mi sí omi ò tó ọ̀rọ̀ kan ti wà ẹ lé délé ọba kí ló ṣẹlẹ̀. kò fún wa lówó yẹn mọ́ ó wá lọ bàbá tó bí mi ó lọ bá bàbá tó bí mi pé kó kìlọ̀ fún mi dáadáa ní yàrá mọ́kọ ni bàbá mi náà wà ní kó kìlọ̀ fún mi dáadáa. bàbá yín sì wà láyé. nígbà yẹ pé owó wo la wa ń béèrè lọ́wọ́ òun tá a rán àwọn mọ̀ ń wá pé ká sọ́ra wa gidigidi o
bàbá mi náà wá gbéra wá sádó pé nǹkan báyìí ni Gabriel sọ o pé gbogbo arámọkọ ló bẹ̀rẹ̀ sí káàkiri pé òun lòún kọ́lé pé kọ́ má ra àwọn ọmọ wá sọ̀dọ̀ òun ní Olúwọlé Àmẹ̀lẹ̀ làbá lọ tó ẹjọ́ yẹn ń bẹ̀ bàtà wá tó Olúwọlé Àmẹ̀lẹ̀ wá jẹ́rìí sí pé gbogbo àwọn arámọkọ ló mọ̀ pé Samuel Adégòkè ló kọ́lé. ṣé ìgbà tí wọ́n ń kọ́lé yẹn lọ́wọ́ ẹ̀kọ́ dé ààfù ṣé ojú Olúwa ń wọ̀ ló parí ẹ̀ ni. bàbá gbogbo àwa fúnra wọn la kọ láti bẹ̀rẹ̀ títí dókè tá a fi parí ẹ̀ pààlọ́. ṣé lẹ́yìn ní plan. ó ní plan. ó ń dà báyìí ẹ ti ẹ̀ mú lọ́wọ́. bẹ́ẹ̀ ni sà. gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lórí ẹ̀kọ́ bí ẹ̀bí gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lórí YouTube wa ẹ mú lọ́wọ́ báwọn gbogbo ayé ń wò báyìí ilé yẹn lẹ̀ ń wò yìí o plánù ilé yẹn lẹ̀ ẹ mú dání sáàrin báyìí màmá àárín ó lẹ̀ ń wò yìí o tí màmá mú lọ́wọ́ yìí o plánù ilé yẹn rèé o ọ̀nlẹ̀ o báwa ṣíà ẹ̀ kó dé ọ̀dọ̀ ojú Olúwa ń wò ọ́ lára mọ́kọ àti gbogbo àwọn àgbààgbà lára mọ́kọ Èkìtì. ilé yẹn wà ní St. Philip Aramọkọ. ọ̀yá màmá ẹ mú kó ẹ já máa tẹ̀ ẹ́ wájú ẹ ká padà ẹ mọ́jọ́ ó bàjẹ́. ilé yẹn wà ní. St. Philip Aramọkọ ní ọjà tuntun. Láramọkọ. láti bọ̀ lọ́nà àdíkò láti wọ ìgboro Aramọkọ. mo wá ń gbọ́ yín kí ló wá ṣẹlẹ̀. ẹ ṣeun kí ló ṣẹlẹ̀ gan. nígbà tí bàbá Olúwọlé Àmẹ̀lẹ̀ wá dá sọ̀rọ̀ yẹ. ọba míì mà ti jẹ lẹ́yìn Àmẹ̀lẹ̀. bẹ́ẹ̀ ni sà. tó tún ti gbéṣẹ̀. bẹ́ẹ̀ ni sà. ó wá dá sí pé kọ́ńtálì yẹ padà fún wa tó wá tó dá padà ìgbà tó Olúwọlé Àmẹ̀lẹ̀ wá gbéṣẹ̀ ló tún gbà padà kò jẹ́ ká wá làwọn ọmọ wá sílé pé wọ́n fẹ́ gbowó ó ní ẹ̀pẹ̀lẹ́ káàbọ̀ ẹ̀yin méjèèjì tẹ̀gbọ́ntàbúrò obìnrin ó ní ká ìjòkó ó ní wọ́n ti ro àmọ̀là kan àmọ̀là dúdú ó ní kọ́jọ́ kọ̀ọ̀kan jẹ àmọ̀là làwọn ọmọ wọn ní wọ́n ti jẹun dádì wọn bàbá wọn ti jẹun láti ilé pé owó náà ní kí wọ́n gbà wá pé wọ́n jẹ àmọ̀là bó ṣe da àwọn ọmọ síta tó lé wọn léré kọ́ máa lọ nígbà tó Olúwọlé Àmẹ̀lẹ̀ tó gbéṣẹ̀ tán gbà tó tún wá di ọba kẹta àtúwá mẹ́sùn yẹn wá lọ́dọ̀ ọba kẹta torí gbogbo ìgbà tí wọ́n ti mẹ́sùn wá kọ̀ǹdíṣọ̀ tó máa ń ṣẹlẹ̀ nígbà yẹ ó máa ń lágbára gidi èmi gan máa dúró àmì káàkiri nígbà mi màá tún máa dúró àwọn ọmọ òun láti tẹ̀sí ló ta fi ń gbé lọ sí ìgbà tó bàbá tuntun jẹ lórí òye àtúgbé lọ àmọ́ lísù tá máa tẹ̀sí lò tó bàbá tuntun jẹ àtúgbé lọ sórí ètò lọ́dọ̀ kábíyèsí tó gbéṣẹ̀ yìí ó gbọ́ nípa rẹ̀ ó ní ká lọ sọ́dọ̀ àwọn ọmọ ọba Arámọkọ láàrín Faramọkọ ní ká lọ mọ́dọ̀ wọn ní ànáyè làbádọ́dọ̀ wọn ó lóun gbọ́ sọ̀rọ̀ yẹ o kábíyèsí yẹ sọ bẹ́ẹ̀ ọba mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n gbọ́ sọ̀rọ̀ yẹ bẹ́ẹ̀ tì wọ́n ní Ọlọ́run àdá wọ́n ní ká gbé ọba àwọn ọmọ ọba wọ́n ní ká ṣàlàyé ọ̀rọ̀ yẹ fún wọn làbá lọbẹ̀ bá a ṣe lọbẹ̀ náà á pe àbúrò ọkọ mi wá ọ̀rọ̀ tó sọ lẹ́nu wọ́n gára òtún rẹ̀ síta nílé ọmọ ọba yẹn. kí ló sọ lẹ́nu ń bẹ̀. nǹkan tó sọ lẹ́nu ó ní ẹ̀gbọ́n kọ́ ló kọ́lé làwọn ẹ sọ pé wọ́n ní wọn ò tí kú tán o àwọn kaná babaláwo tó ti kú àwọn bíi Adéjùmọ̀ lókè ọjà dókítà Adésínà nílùú Ẹ̀fọ̀n ló ti ṣe dókítà gbogbo àwọn tó mọ̀ sí. àṣìrí ẹlẹ́rìí báyìí. ní Aramọkọ báyìí tá àlejò bá dá Aramọkọ báyìí wọ́n fi ń bù mí olóyè Láramọkọ tí máa ti wọlé máa ti fẹ́ rẹ́ǹtì ní Láramọkọ wọ́n á ní ilé ọkọ mi kí máa lọ bẹ̀ mo rí àtìlẹ́ bẹ́ẹ̀ fà nígbà tí bàbá mi kó tó ṣaláìsí wọn fún mi nílé. ọkọ yín ńkọ́. ó wà láyé báyìí. kí ló dé tọkọ yín ò jàjà yìí. ẹ ṣeun bàbá ó gàgà yẹ ìgbà tí táwa gbètì àti adó níbi kò lè ṣiṣẹ́ kankan mọ́ ó ti táyà àgbètì àti bì í tó wá dọjọ́ kan níbi ọ̀sẹ̀ kejì síbi àwọn ẹ̀tọ́kan tó jẹ́ ká gbé lọ Máramọkọ ni pé a máa ké nígbà mí lọ́sàn. bàbá ọkọ mi yẹ a máa ké orí adé kì í sùtà ẹ jẹ́ kó máa lọ sí iléhùn tó ń kọ́ ẹ tí ń lọ́nà kóun lọ ẹ ẹ̀yàn ọmọ aráyè ẹ gbà hùn ẹ rà hùn ẹ jẹ́ kó máa lọ léhùn òun ò gbé bí òun kì í sọmọ ibi a máa ké lọ́sọ̀ gẹ́gẹ́ nígbà mí lọ́wọ́ adóoru lọ́jọ́ kan ó jáde lóru ó sílẹ̀kùn àwa ò tiẹ̀ mọ gbogbo àti hanrun ọlọ́dẹ ló mú wálé. ìyá ọkọ yín. ìyá ọkọ mi nǹkan tó jẹ́ ká mú lọ Máramọkọ nìyẹn. gbóná lá ń lọ. ó lóun fẹ́ lọ Máramọkọ líléhùn ó ní ilé orí adé kì í súnta ó ní ilé tó ń kọ́ lóun lọ o ó lọ́dàbọ̀ ẹ̀yìn ọmọ aráyè o ó lọ́dàbọ̀ ẹ̀yìn gbogbo ará àdó o ó lé Arámọkọ lòun lọ o tọ̀ bá ti jẹ́ kóun lọ kọ́ sì nà fún o ọjọ́ kóun pè kọjá kóun rọ̀nà lọ o gbogbo àwọn àdúgbò wa sọ pé bàbá ọlọ́dẹ yẹn lọ́wọ́ mú wálé pé bàbá yìí ṣe pé kì í ṣe
owó ni wọn mọ̀ pé bàbá ni ọlọ́dẹ ó díẹ̀ lókun tóun fẹ́ ẹni tóun á yìnbọn fún òun á súnmọ́ nítorí aṣọ tó bọ́ sáàsì pẹ̀lú aṣọ gbọ́rọ̀ báyìí tó fi jáde lóru àwa wọ gbogbo wa títí ta àgbo wá sí ṣé wọn síìkì. wọn síìkì tẹ́lẹ̀ bẹ̀ ti báyìí tó bá ti ń ronú sílé yẹ inú ẹ̀ ò kì í dùn. ìyẹn ọkọ yín. bẹ́ẹ̀ ni tó bá ti ń ronú sí inú ẹ̀ kì í dùn. àdé ẹ̀ tó tán ṣe nílé ilẹ̀ tó tún wà ní ẹgbẹ́ tó ti lé yẹ. bó lọkọ yín wà báyìí. ìgbà tó sọ bẹ́ẹ̀ yẹn ni tó máa ń jáde lóru la wa mú lọ sọ́ọ́ Aramọ̀kọ pé kó tẹ̀ níbo ló wà l'Aramọ̀kọ. ní ọ̀dọ̀ lílé gan tuntun tó kọ̀ yẹ. ọkọ yín tún nílé míì. ilé kan tá a ń jà sí yìí àti mú lọ bẹ̀. sínú ilé yẹn. àti mú lọ sílé yẹn. ẹni ẹ fẹ́ sọ nǹkan kan nísìnyí pé ìgbà tó wá di pé ń jáde lóru ẹ wá mú lọ Aramọ̀kọ. àwa mú lọ sí Aramọ̀kọ. pé kò tiẹ̀ fẹsẹ̀ ṣe kí ni. kò tiẹ̀ fẹsẹ̀ tẹ́bẹ̀. kò fẹsẹ̀ tẹ́bẹ̀. torí bẹ́ẹ̀ ni pé ó fẹ́ lọ ní gbàgede ló ṣe é ṣe sí wa. bẹ́ẹ̀ ni pé ó ti fẹ́ lọ. bàtà fẹsẹ̀ tẹ̀lé délé wá ṣe ó lè àkàrè o ló parí. bẹ́ẹ̀ ni kó ti fẹ́ lọ báwo. bẹ́ẹ̀ ni kó ti fẹ́ kú. ló ṣe ń ṣe tẹ́lẹ̀. ló ṣe tó gbogbo ara ẹ̀ bó ṣe ń gbọ̀n bí maṣíìnì ni láti gbé sátà mọ́tò tá gbé lọ. ìgbà tẹ́ wá mú dé ọkọ yín Aramọ̀kọ kí lẹ ni wọ́n wí. ìgbà tá a mú dá Aramọ̀kọ àti wá tágẹ́ẹ̀tì sígọ̀ Sunday pé Sunday àwọn ṣọ́ọ̀ṣì aráàyè gbèjà wa tó bá sọ̀rọ̀ tó àwọn ṣọ́ọ̀ṣì ẹ̀dùkọ̀ táwọn mọ̀ sọ̀rọ̀ yìí nígbà tá a jà lọ́jọ́ tí tá a lọ sílé pé àwọn mi fẹ́ mọ ilé bàbá wọn tí Gabriel àbúrò ọkọ mi tó lé àwọn mi wọnú ẹ̀sìn tó lẹ́lẹ́lẹ́ ó lẹ́wọ̀n wọn bẹ̀ tó jẹ́ palọ́pàá méjì ló gbé ìbọn sápá tó fi lé wọn la fi padà sílé bẹ̀ tí pé ó fẹ́ wọn lé ọlọ́pàá lé ó gbọ́ ọlọ́pàá àwọn mi ẹni wọn ni wọ́n fẹ́ lọ mọ́lé bàbá wọn kò jẹ́ ká wọlé kò jẹ́ ká wọ̀bẹ̀ rárá rí. ṣé ìwà tọkọ yín wá débẹ̀ kílẹ̀ lọkọ yín wí. nígbà táwa gbèdélé ó wá sọ pé Ọlọ́run ṣe mi. ní ọkọ yín. ó wá sọ pé Ọlọ́run ṣe mi ó ní kò sí kankan mọ́ ara wọn ti dá ibẹ̀ tí bá ti gbé òun ti láyé ó ní olóhùn mọ̀ bórí ni ti ṣe o. sẹ́nu ilé yẹn náà wà báyìí. ibẹ̀ ló wà báyìí. ta ni ń tọ́jú wọn bẹ̀. bàbá àbúrò ọkọ mi yẹn àwa ń sẹ́ẹ̀dì owó sí. ní àbúrò ọkọ yín tẹ́ bọ́rọ̀ ìwà yìí. a ti gbowó sí àpò bàbá pé àwọn àdúgbò wọn ní. ó túmọ̀ sí pé kò sí wàhálà mọ́ ó ti padà sílé. bẹ́ẹ̀ ni sà sẹ́mi ilẹ̀ tó tù tí. rárá màmá ẹ jẹ́ àkọ́kọ́ yanjú ẹ̀ ìgbà tọkọ yín ti wà nílé ńbẹ̀ báyìí wọ́n ti dálé yín padà fún yín nìyẹn. àmì sà àmì. rárá kì í sọ̀rọ̀ àmì mi ní ẹ̀ ṣàmì o wọ́n ti dálé padà fún yín nìyẹn àbí. ẹ̀ẹ̀kan tó sọ fún bàbá yìí tó jẹ́ ká wá síbí ilẹ̀ tó ti lẹ́yẹ. rárá ẹ jẹ́ àmú kọ̀ọ̀kan màmá ọ̀rọ̀ márùn-ún lẹ́lẹ́ mú wá sí wà lórí ìkan. báyìí ṣé wọ́n ti wá gbà pé ilẹ̀ nílé wọ́n tó gba ọkọ wọ́n ti fààyè gba ọkọ yín. nǹkan tó ṣẹlẹ̀ ní pé gbàtà débẹ̀ ó ní ká máa gbé lọ àwa fi sùúrù mọ́ àní kó jọ̀wọ́ pé kó má jẹ́ kó fìbọn pa lóru àwa fi sùúrù dọ̀ra mu wá fún ní pé kó tẹ̀ sí ibi tó bá ti rí kójú òsì àwa máa tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ tí nǹkan tó wá tẹ́tì wá nígbà tá a padà délé ó wá tẹ́tì wá níbí pé ẹ̀ ló pé ibi tá a wà yẹ pé ká mọ̀ rò pé a ti gbé bàbá wa bí o kó má rò pé a gbé bàbá wa síbí o pé wọn wá bá wa ládọ́ pé òun kò tẹ̀ fẹ́ kó tẹ̀ wo lẹ̀ kó ṣe ni pé àròpọ̀ fẹ́ kúkún àdápadà sọ́dọ̀ wa débi tá a ń gbé bọ̀ tá a sọ pé bóyá ó ti fẹ́ kó fẹ́ tẹ̀bí ọlọ́lẹ̀ tí òkú tó máa adẹ̀fowó sàkówé bàbá. ṣé wọ́n ti wá gbà pé àwọn àyìnlẹ̀ nílé àbí wọn ò gbà. kò gbà pé wàhálà nílé. ok ìyẹn ẹ̀sùn kínní ẹ̀sùn kejì ńkọ́. ìgbà tá a délé yà wá béèrè lọ́wọ́ bàbá pé bàbá wá béèrè pé tóun bá tiẹ̀ kú gbóná fẹ́ ti òun ti. ó béèrè lọ́wọ́ àbúrò wọn. ó béèrè lọ́wọ́ àbúrò ẹ̀ pé bóun ṣe wà yìí torí ẹni tàìmù bóun ṣe wà ara àwọn wà òkè gbóná fẹ́ ti tí ó fẹ́ kó sọ lójú àwọn ọmọ òun tó bó ṣe dáàgì mọ́ lẹ́nu pé kì í sóun ló nílé ló wá lọ náwó sẹ́gbẹ́ ẹgbẹ́ wíńdò tí bàbá parí lé sí oníbẹ̀ náà máa gbé sí. plọ́ọ̀tì méjì dẹ̀ ti wà lójú ayé ara wọn. lójú ayé ara plọ́ọ̀tì méjì dẹ̀ wà lẹ́gbẹ́ ilé yẹn gangan tó wọnú ọjà plọ́ọ̀tì méjì wà bẹ́ẹ̀. ta ló ní plọ́ọ̀tì méjì yẹn. bàbá wọn ló ní bàbá tó bí wọn ló ní. ṣé ilẹ̀ fámìlì ni ilẹ̀ bàbá wọn ni. ibi tọkọ yín kọ́ tẹ̀yìn àtọkọ yín kọ́lé sí yẹn. ilẹ̀ bàbá wọn ni bẹ́ẹ̀ ni plọ́ọ̀tì méjì tí sẹ́kù síbẹ̀ nìgbà yẹn. ṣáàbùrù ọkọ yín yẹn náà kọ́lé ojú olúwa ń wọ. kò kọ́lé sà. plọ́ọ̀tì méjì yẹn ta ló ní. ẹgbà táwa débọ̀ wá sọ fún wa ó ní plọ́ọ̀tì méjì ó ní àkíbámọ́ olóò ti ṣe foundation 10 rúùmù sí kí ìyẹn Gabriel ló sọ bẹ́ẹ̀ olóò ti ṣe plọ́ọ̀tì 10 rúùmù sí ó nítorí òkan owó wa níran ni ó ní gírávẹ́ẹ̀tì 6 ló wà lọ́wọ́ òun ní ọ̀rọ̀ wa tá à ń bá káàkiri ó ní àwa tó jẹ́ pé òun ní lọ́jà tóun ní fi lọ́wọ́ àtàbẹ̀ sí halẹ̀ mọ́ òun tá a sọ pé ilé bàbá wa ó ní òun lè ṣíjú fún wa ó ní bẹ̀tìgbà tá a halẹ̀ mọ́ òun ó ní kì í ṣe pé òun lè ṣíjú lé bàbá fún wa. ẹ dúró báyìí ilé ṣé bàbá yín kọ́lé bàbá ọkọ yín yẹn kọ́lé. ó kọ́lé sí opposite Kẹ̀sán ní iwájú ilé ọba. so bọ́rọ̀ ṣe wá rí báyìí kí lẹ wá fẹ́ gan
báyìí ok ó di ẹ̀sùn méjì báyìí ilẹ̀ yẹn ńgbà tó ti ilẹ̀ yẹn mi rò pé ó yẹ kó kàn yín lọ dandan ilé ló kàn yín torí pé bàbá ilẹ̀ fámìlì ni lérò tèmi ni o ẹ̀sùn kẹta ńkọ́ màmá. ẹ̀sùn kẹta àwọn èèyàn wọ́n pe àmì pẹ̀lú àwọn ọmọ mi pé ká wá wo ilẹ̀ tí bàbá tọkọ mi tọ́ pé fọ́kọ mi pé ká wá wo alọ́bẹ̀ ó ṣe éka mẹ́fà 60 plot ẹ̀kíní lọ́nà báyìí ọ̀kan tún ṣe éka mẹ́fà 60 plot lọ́nà kejì wọ́n gbé wa lọ́bẹ̀ alọ́wọ́ ìgbà tí Gabriel gbọ́ ló fi lé àwọn ọmọ mi ló lé wọn wọnú ẹ̀sìn sún nígbà tá a lọ lé ó jẹ́ bí ẹ̀sùn márùn. ẹ̀sùn kẹta ó ti pé márùn. bẹ́ẹ̀ ni sà. ok mẹ́ta ni mo sì kàdé bóyá èmi ni mi ò wá fi. ilé bàbá wọn ní Ìkẹsàn ní ìlú Aramọkọ tó fèsì ilé bàbá yẹn wọn yẹn ò kàn yín ilé fámìlì nìyẹn. ilé tuntun tẹ́líkọ̀tà ní tó ní àṣìyèsí. ta ló kọ́lé tuntun. ọkọ mi ló kọ́. ẹ̀yìn ẹ̀sùn kejì. láàdì ní ilẹ̀ wọn tó wà lẹ́gbẹ̀ẹ́. fámìlì nìyẹn ó di 3. éka ẹlẹ́gbẹ́ mẹ́fà. tẹ́lẹ̀ wọ́n ti fi ìbọn lé àwọn ọmọ yín kúrò. òyìn di 4 ìkarùn-ún ńkọ́ màmá. éka ilẹ̀ mẹ́fà tó tà ẹ́ jẹ́ 60 tó wà lọ́wọ́ àbúrò ọkọ mi. ó di 5. ó dáná kàn gbé. ẹ̀rí wo lẹ ní báyìí ẹ̀rí wo lẹ ní ẹ̀rí talẹ́lẹ́rìí yín yàtọ̀ mo ti àti rí plan ọ̀rọ̀ ilé náà fún ti lé àmọ́ àwọn tó kù ẹ̀rí wo lẹ ní fún tó lè jẹ́ àwọn tó lè jẹ́lẹ́rìí yín yàtọ̀ sọmọ yín torí yìí ní fẹ́ káwọn ọmọ yín dá sọ̀rọ̀ yìí torí wọn ò ní fẹ́ kí wọ́n máa kọ́ ẹ̀mọ̀ ọ̀rọ̀ irú eléyìí ọmọ kì í dá sí i ó ti yẹ yín báyìí ó dáa káwọn ọmọ forí ara wọn pamọ́. ọmọ tiẹ̀ gangan wọn ti bí wọn nígbà tó yẹ ọ̀rọ̀ ilé pẹ̀lú mi ọkọ. ẹ fi yẹn lẹ màmá àwọn wo lẹlẹ́rìí tẹ̀ ní tí wọ́n lè bá yín dúró sọ̀rọ̀ pé dáa o bó ṣe rí leléyìí o tó rápòjú á ti pè wọ́n lórí fóònù lẹ́ẹ̀kan o ṣùgbọ́n ó ní tí wọ́n wí fún wa àmọ́ a fẹ́ kí wọ́n wá sọ lórí rédíò yìí ẹ̀yin ọmọ ẹ má dá sí o abẹ́fẹ́ dá sí ẹ forí ara yín pamọ́ o. àwọn ẹlẹ́rìí tí mo ní báyìí ó pọ̀. tí wọ́n lè wá bí. wọ́n lè wá. wọ́n lè wá bí. bẹ́ẹ̀ ni sà wọ́n dẹ̀ lè pè lórí rédíò wọn. rárá ẹ jẹ́ kí wọ́n tẹ̀lé yín wá bí ni àgbàtàn là gbọ́lẹ̀. bàbá ojú olúwa ní Aramọkọ Èkìtì wọ́n ní gbajúmọ̀ nìyí àwa náà ti pè yín rọ̀lẹ́ yìí ẹ jọ̀ọ́ bàbá tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ ní agbára Ọlọ́run a máa retí yín nínú kólú yìí lágbára Ọlọ́run bàbá ojú olúwa ní Aramọkọ bàbá ó kọ wo ni wọ́n ń jẹ́ ìná ojú olúwa yẹn nìkan mọ́ bàbá Gabriel ojú olúwa ní Aramọkọ Èkìtì ó yé mi sà Ọlátúndé Òjó Ọ̀kẹ́ ẹ sì jẹ́ àkọ́kọ́ wò báyìí náà ẹ jẹ́ àkọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ rí wọn tàbá rí wọn látò mọ ibi tí amòdó ta fẹ́ dọ̀hún lásì ẹ̀ńtàrí àti àwọn àìmọ̀tínú aṣehùn bàbá Gabriel ojú olúwa ní Aramọkọ Èkìtì ìlú dáadáa ìlú olókìkí ìlú Yẹmí Olówó Sílè ìlú Abíọ́dún Lọ̀rí ìlú àwọn èèyàn ńláńlá lágbàáyé ìlú ṣẹ̀ǹbáyé ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin àgbààgbà ní Aramọkọ ẹ bá wa jíṣẹ́ fún bàbá Gabriel ojú olúwa pé gbogbo ọmọ Nàìjíríà wọ́n ń retí wọn ń bí lọ́sẹ̀ tí ń bọ̀ ọkọ yìí kò lè wá rí rédíò àbí ẹni ó tẹ̀ wọ́n díẹ̀ màmá àmọ́ retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ ṣùgbọ́n ẹ mọ̀ kú kíkú ó tó dé ṣe gbọ́ ẹ sunkún mọ́ níwọ̀n ẹ bọkàn jẹ́ mọ́ níwọ̀n níbo làwọn ọmọ yín ń gbé báyìí. wọ́n rẹ̀ kì í lé káàkiri. ẹni tó ti tó lọ ilé ọkọ wà lára wọn. bẹ́ẹ̀ ni sà. ẹni tó sì lè lọ sí ilé aya náà ti wà lára wọn. bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run ó jẹ jèrè ọmọ ẹ ò ní kánjú kú lágbára Ọlọ́run á mọ̀ retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ á sì mọ̀ retí bàbá Gabriel ojú olúwa ní agbára Ọlọ́run ọ̀dà ẹ fọkànbalẹ̀ ẹ mọ́ jà o bí wọ́n bá tọ́ yín jà wọ́n á fi yín ràn ẹ mọ́ jà o ṣẹgbọ́ àwọn ẹlẹ́rìí yín ẹ dákun ẹ bá mi mú wọn wá bí lọ́sẹ̀ tí ń bọ̀ ṣẹgbọ́ èyí tí ọ̀nà rẹ̀ bá jìn ẹ bá gba nọ́mbà rẹ̀ ẹ ṣé màmá láyọ̀ lẹ́ẹ̀dẹ̀lẹ́ ẹ má bá ń tún màmá yín pé kí wọ́n mọ́ jà o Ọlọ́run bá fi ṣe.